Quick one ẹ wo woman tẹ́ ń wò yìí tí evangelist Kenua tí wọ́n ń sọ̀rọ̀ lórí àwòrán yìí wọ́n ti fẹ́ pa o, wọ́n ti fẹ́ gba ẹ̀mí woman yìí o. Ó ti wà ní trial báyìí, ọjọ́ mẹ́ta dẹ̀ ní trial wọn gẹ́gẹ́ bí òfin wọn, òfin sharia ni wọ́n fẹ́ fi pa. Kí ló ṣe? Ó fi ẹ̀sìn Islam sílẹ̀, ó gba Jésù lólúwa àti olùgbàlà ẹ̀, mùsùlùmí ni tẹ́lẹ̀. So ẹ máa gbọ́ orúkọ ẹ̀ lẹ́nu evangelist Noah àti àwọn nǹkan tí evangelist Noah sọ, àwọn information, àwọn details ẹ máa gbọ́ báyìí. Ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ yìí kì í ṣe eléyìí, kì í ṣe pé bóyá fídíò tó pẹ́ tàbí tó ti pẹ́ ní ọdún, no, nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ni o ló tó ń ṣẹlẹ̀. Ẹ jẹ́ kó fídíò sílẹ̀ fún yín náà, mò ń padà bọ̀. Ẹ ṣé, ó yá ẹ bá mi share o, ẹ jọ̀ọ́ ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral gan, torí a nílò ìgbésẹ̀ ní kíákíá, kí àwọn èèyàn kó tètè dìde sí ọ̀rọ̀ woman yìí. Ẹ má jẹ́ kán má pa woman yìí nípa ìyà, nípa òṣì, bí wọ́n ṣe tí wọ́n pa Deborah lọ́jọ́ kìíní àná. Ẹ ṣé, ẹ wá lọ wo fídíò yìí náà, mò ń padà bọ̀. Praise the Lord, hallelujah. Please, I beg you, in the name of our Lord Jesus Christ, share this video. Share this video. Those who are converting from Islam to Christianity in Nigeria, especially the northern part, are really facing serious issue. Look at this woman on the screen, Muhammad Zainab. She's from Zamfara State. She is facing trial now in Zamfara Sharia court because she converted from Islam to Christianity. And according to the source from Evangelist Ibrahim Diko, because I've called him, and he says this issue is not that they are just, it's not hearsay, is what is happening right now. Because he is, according to what we discussed, he is the leader of ex-Muslim in northern part. So I will put his number on the screen and my number on the screen. If you want to support us for the freedom of this woman, please contact him or me, because we are working together on it. Now, please, I call all judge. Maybe you have retired or you are still at the office, all the son and barristers, lawyers in Christianity, to rise up for the freedom of this woman. I think in Nigeria, we have the right to practice any religion we believe in. We can leave a religion to practice another one. Please, I plead all our lawyer, judge, son, barristers to rise up, our fathers in faith, to rise up, to come together and fight for the freedom of this woman. And not this woman alone. There are other people who want to convert to Christianity. But because of this type of challenges, they are scared of their life. They don't know what can happen to them. For that reason, they don't join. They stay in that place. They stay there. They don't want to convert to the light. Please, I plead us, let's share this video so that something can be done to it. Nǹkan tí mo sọ ni wípé ní Nàìjíríà tí ènìyàn bá fi ara rẹ̀ fún Kristi, bóyá ó gba Jésù ní northern part, ó ti wá dogun, ó ti di wàhálà, ó ti di kéèyàn mọ fèsì ẹjọ́. Ọmọbìnrin tí a mọ̀ sí Muhammad Zainab yìí, mùsùlùmí ni tẹ́lẹ̀, ó dẹ̀ convert sínú Islam. Fún ìdí èyí, wọ́n gbé lọ Sharia court, wọ́n ní wọ́n ń ṣèwádìí lórí ẹ̀. Tí kì í sọjọ́ méjì, tí kì í sọjọ́ mẹ́ta, pé wọ́n ń ṣèwádìí lórí ẹ̀. Mo dẹ̀ ti pẹ́ ní tó post kìíní, ó ní bẹ́ẹ̀ ló ṣe rí, torí òun ni olórí àwọn ex-Muslim ní northern party lọ́hùn. Ṣùgbọ́n gbogbo eré làwọn ń sá. A nílò ìfọwọ́sowọ́pọ̀ àwọn camp president, àwọn san, àwọn judge, àwọn lawyer, àwọn barrister nínú Christianity láti dìde, láti jà fún òmìnira ọmọbìnrin yìí kó ba lè rí òmìnira rẹ̀, àti láti jà fún òmìnira àwa Kristẹni láspẹ̀tì yẹn. Ẹni tí ó bá ti gba Kristẹni tó jọ̀wọ́ ara rẹ̀ fún Jésù, mi ò rò pé ó yẹ kí wọ́n máa fèsì ẹjọ́ kan. Tá a bá sì wá rẹ́ni tó bá gbẹ́jọ́ dìde sí wọn, ká lè rí àwọn bọ́dì tí ó dìde tí wọ́n sọ wípé no, this is zero. Mo gbà ládùúrà pé kí oore ọ̀fẹ́ Kristi kó máa mú abisi. Thank you so much and God bless you. Hallelujah, amen. Ẹ jọ̀ọ́, gẹ́gẹ́ bí a ṣe wo fídíò yìí tá a sì gbọ́, mo bẹ̀ wá, mo rọ̀ wá, gbogbo àwa tí Ọlọ́run bá fún ní agbára, tọ́lọ́run fi wá sí ipò kan tàbí òmíì láti lè ran irú àwọn tó bá wà ní irú ìpèníjà báyìí lọ́wọ́, ẹ jọ̀ọ́ ẹ dìde o, ẹ má dákẹ́, ẹ jọ̀ọ́ ẹ dìde o. Torí Mordecai sọ fún Ẹ́sítérì wípé
bóyá irú àkókò báyìí ni ọlọ́run ṣe fi ọ́ sí ipò tó wà yìí. Nítorí náà ipò tẹ́ ẹ wà, agbára tẹ́ ẹ ní, ó lè jẹ́ nírú àkókò bí eléyìí, láti lè ran irú àwọn èèyàn báyìí lọ́wọ́. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n pa woman yìí nípakúpa bí wọ́n ṣe ṣe fún Deborah. Nítorí kíni? Nítorí kíni? Nítorí kíni? Ẹ̀yin mùsùlùmí náà, kì í ṣe àwọn àjọ kìrìsìtẹ́nì nìkan, ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin oníṣẹ̀ṣe, tẹ́ ẹ bá wà tẹ́yin náà mọ̀ pé kò yẹ kó rí bẹ́ẹ̀. Oníkálukú ní àǹfààní láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Tọ́lọ́run fún ní ipò kan tàbí agbára, ẹ dìde. Tí ẹ̀yin náà bá mọ̀ pé lóòótọ́ àti lódodo ìgbésẹ̀ tí wọ́n ń gbé yẹn kò tọ́ láti gbẹ̀mí ẹni ẹlẹ́ni nítorí pé ó ń ṣẹ̀sìn tó wù ú, nítorí pé ó fẹ̀sìn kan sílẹ̀. Especially ẹ̀yin mùsùlùmí, ìpèníjà ló jẹ́ fún yín. Ẹ̀yin tẹ́ ń sọ wípé kò yẹ pé Kùránì sọ pé kí wọ́n pààyàn nítorí pé wọ́n fi Islam sílẹ̀. Kùránì ò fọwọ́ sí. Ìpèníjà lílé fún yín. Ẹ wá fìdí ẹ̀ múlẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni. Ẹ̀yin náà ẹ dìde, ẹ dá sọ́rọ̀ yìí. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi, àánú Ọlọ́run yóò fọhùn lórí arábìnrin yìí, yóò yọ nínú wàhálà àti ìdààmú àwọn aṣòdì sí Kristi lórúkọ Jésù Kristi. Ẹ ṣé o, ẹ bá mi share, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó lọ viral o. Ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Torí ọ̀rọ̀ ẹ̀mí là ń sọ yìí o. Láàrin ọjọ́ mẹ́ta ń sìn, tọ́n bá ti sọ pé kó change mind ẹ̀, pé òun ti padà sínú Islam, ọjọ́ mẹ́ta péré ni wọ́n máa ń fún wọn. Lẹ́yìn yẹn báyìí, wọ́n máa ṣe kíni? Wọ́n máa gbẹ́ kòtò, wọ́n máa rìn bọ́nú kòtò. Orí ẹ̀ nìkan ló máa wà níta, wọ́n dẹ̀ máa sọ́ lókùúta pa. Nítorí náà ẹ jọ̀ọ́, ẹ dìde ìrànlọ́wọ́, ẹ bá mi share, ẹ jẹ́ kó lọ viral. Ẹ ṣé, yóò dára fún wa, àní dààmú, àní rí wàhálà o. Láìpẹ́, á tún padà wá ní àlàáfíà.